$774 local government nígbà tí a ní 300 tẹ́lẹ̀ ǹjẹ́ yẹn kọ́kọ́ mọ̀ pé àwọn military ló increase local government láti fi máa jalè ni àwa tí wọ́n ní 300 yẹn gan kò ní ìwúlò ẹ tí wàá gbé lọ sókè ó di 774 tẹ bá dé Ṣómólú local government ẹ máa béèrè pé ǹjẹ́ wọ́n tẹ̀ ní chairman níbí báyìí bẹ́ẹ̀ bá dé Èkìtì local government ẹ máa béèrè pé ǹjẹ́ local government wà so tí a bá lè fix local government ta ló sọ pé a fẹ́ fix Nàìjíríà if we cannot fix the local government for 40 good years tí wọ́n ní hospital débi pé ìyá kan wà nínú hospital nísìnyí àbó wà nílé ó fẹ́ rọbí wọ́n wá gbé dé hospital wọ́n wá ń tan àtùpà wọ́n tan àtùpà lé lórí ní 21st century ìbéèrè tí mò ń bí àwọn màmá wa ẹ̀yin bàbá wa ni pé ṣé 40 years tí wọ́n fi tún local government ṣe òun ìgbà ok àwa tó bí gan ní 70s ká mú age wá sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ àwa gan ti mọ̀ pé Nàìjíríà ò ṣiṣẹ́ so tá a bá mọ̀ pé Nàìjíríà ò ṣiṣẹ́ tí wọ́n ò lè ṣe local government la sì ń sọ̀rọ̀ ẹ̀ o màmá wa local government ǹjẹ́ mọ̀ pé tí local government yẹn bá ń ṣiṣẹ́ ṣe rí gbogbo àwọn táwọn ń pè ní Fúlàní yẹn wọn ò ní ráyè dúró sínú igbó wa ìdí ni pé local government ti máa ní àwọn ètò ìdáàbòbò táwọn náà máa ṣe débi pé ní Ogun State tí ó ti wá di Ogun State yẹn ẹni tí kò bá mọ̀ ẹjẹ́ àfi tó yín létí o a sì ń gbọ́ awuyewuye mo discuss ẹ̀ pẹ̀lú màmá wa láàárọ̀ ẹ̀ pé wọ́n ti gbé àwọn 15 kan àìtí lè confam ẹ̀ délẹ̀ àwọn 15 yẹn nísìn wọ́n náà ti pa 5 bí ṣe ń sọ àìtí confam ẹ̀ délẹ̀ bọ̀ ká tètè pariwo ẹ̀ síta àwọn 10 nísìn àmọ́bi tó wà so inú Ogun State láti ìlú Èkó tí kò bá sí traffic tó bá dàbí irú ọ̀dọ́ tiwa tó yẹ pé ti bá time ẹ̀ báyìí ti bá ní màá débẹ̀ yẹn màá débẹ̀ àyàtí tí ó bá jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́nà but o ò lè gbéra lẹ́kọ̀ọ́ nísìn tó náà lọ sábẹ́òkúta tó ní lo 2 hours o ò lè gbéra láti ìlú Ìbàdàn kó náà lọ sí Abẹ́òkúta nísìn tó ò ní ṣe more than 3 hours kò dẹ̀ sí kankan ju pé ọ̀nà ò ṣiṣẹ́ tó bá jẹ́ pé local government ń ṣiṣẹ́ ni gbogbo inú igbó wa kò sí igbó kan ní Germany tí kò ní CCTV tó lè monitor ẹ̀ tí bá dẹ̀ sọ pé CCTV a sọ pé CCTV tí ìwọ máa rí tó máa fi mọ̀ pé CCTV ni CCTV tó wá láti òkè òkun lókè lọ́hùn tó ń pè ní satellite kí ló ń pè ní satellite a máa sọ fún ẹ pé àwọn kan ń sùn nínú igbó yẹn irú iṣẹ́ wo làwọn ń ṣe tó fi ń sùn nínú igbó a máa fún wọn ní image a máa fún wọn ní heat ẹ jẹ́ n ṣàlàyé kan fún yín ṣé mọ̀ pé nílùú òyìnbó níbi tẹ́mi gbé àwọn kan máa ń gbin igbó nínú ilé wọn kò ń sọ̀rọ̀ eré o igbó gidi ó wá tásìkò kan ó di pé helicopter kò máa fò lókè èmi á wá máa béèrè pé iṣẹ́ ògan la helicopter tó ń pariwo sí wa létí iṣẹ́ ògan ló ń ṣe àṣẹ oníṣẹ́ tó ń ṣe iṣẹ́ helicopter yẹn ṣe ni pé ó ń wo image ilé kọ̀ọ̀kan bóyá ó gbóná ju bó ṣe yẹ lọ ó ń wo thermal image ilé kọ̀ọ̀kan ẹ mọ̀ pé iná táwọn pípù yẹn dẹ̀ máa ń lò heat ilé wọn yẹn máa ń pọ̀ bí ilé wa ṣe wà òyìnbó ti calculate to the barest minimum èyí iná tó jẹ́ kó máa generate nínú ilé ẹ láì ṣe pé wọ́n gẹ́gẹ́ bí nepa bill but ní àwọn tó ń gbígbó yẹn iná yẹn á wá máa ṣe ṣùù wọ́n máa fi wá sọ pé ó dà ń pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé bẹ́ẹ̀ ló ṣe rí but ní local government gbogbo Ìjẹ̀bú Òde ní Abẹ́òkúta ní Ifọ̀ ní Ṣàngó àtẹ̀ ní tó lè wo àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn hunters wa ṣe mọ̀ pé lára àwọn èèyàn kan pè mí lẹ́nìí orí kan náà àwọn pósítà wa ní agbègbè kan èmi tẹ̀ rò pé ó fẹ́ béèrè ni ó náà fẹ́ join Àmọ̀tẹ́kùn mo ní Àmọ̀tẹ́kùn èwo mo ń bì yá ẹ pé irú Àmọ̀tẹ́kùn wo ó náà rí pósítà mo ní sọ gbogbo pósítà tó lẹ̀ yẹn Àmọ̀tẹ́kùn lẹ́yìn rí lára ẹ̀ nítorí pé ìjọba Nàìjíríà àwọn politician wọ́n ti distort mind àwọn èèyàn wa tábàdé sọ pé wọ́n kọ́ wá gbaṣẹ́ Àmọ̀tẹ́kùn náà gbogbo application tó máa sanwó fún ṣe mọ̀ pé application wọn máa sanwó fún kò ń ṣọ̀fẹ́ ìjọba lè sọ fún ẹ̀pọ̀ ọ̀fẹ́ ni wọ́n ti kọ fún pàdípàdí kánsẹ́lọ̀ tó dé iléeṣẹ́ tó mọ tó ń ṣẹlẹ̀ ní local government ẹ̀ ìwà wá ra fọ́ọ̀mù yẹn wọ́n wá máa tà á so bóyá ẹni yẹn bóyá ó sùn lójú oorun ló jí lórí pósítà yẹn ni ló wá ń bi wá pé Àmọ̀tẹ́kùn a dẹ̀ wá ń try láti ṣàlàyé fún pé màmá wa kò ń ṣàmọ̀tẹ́kùn ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ tá bá ti gba Yorùbá ó níyàn kan wọn mo ní kò kàn yín
mo ní kò kàn yín mo ní but ẹ̀ ń wá iṣẹ́ àmọ̀tẹ́kùn nísìn ẹ lè rí iṣẹ́ àmọ̀tẹ́kùn nítorí pé àmọ̀tẹ́kùn tó jẹ́ kó protect gbogbo forest wa ìjọba nàìjíríà ò jẹ́ kó rí ṣe ó wà lára 68 clauses tíjọba nàìjíríà dì mú. ẹ jẹ́ n padà wá sí ẹ̀ sínú studio èní lè ní jẹ́ ẹgbómi sẹ́gbẹ̀ẹ́. àìtí sọ̀rọ̀ lórí referendum a ṣẹ̀ṣẹ̀ ń mú bọ̀ díẹ̀díẹ̀ ni. àwọn kan ti rẹ́dí àwọn èèyàn wá ti rẹ́dí lẹ́nu àwọn kan ti rẹ́dí mo ti sọ fún wọn pé ó máa lẹ́tí kẹgàn lẹ́nu gẹ́gẹ́ bí bàbá mi Koiki ṣe sọ ní ìlú Germany tí mo wà street ibi tí mo kó sí street tó wà ní Germany tí ò ní CCTV tí wọ́n sọ yẹn so tí o bá rò pé o fẹ́ mú yọ̀wọ̀ ilé èèyàn kó fẹ́ lọ pa àwọn fẹ́ ṣe bí ní alẹ́ àbí lọ́sàn-án gangan bí àdúgbò yẹn ti ẹ̀yà o rè pé kò sí yàn kankan bẹ̀ ọmọ má fọ́ o torí gbogbo bó ṣe ń la yẹn bó jọ̀sán ni bó jòrú ni kámẹ́rà ń gbé ẹ bó ṣe ń gbé ẹsẹ̀ ló ń yà ẹ̀ tó o bá lọ ṣe anything wàá kàn rí wọn àwọn ọlọ́pàá tó bá dójú ẹ̀ wọ́n á gbé jáde fún ẹ ní pé for you were here wọ́n á kọ́kọ́ fi àyè sílẹ̀ fẹ́ kó já pátá. kí la wá sọ ni wípé àwọn ìjọba ìlú òyìnbó ó ṣe pé ìlú òyìnbó pé níbi tó wà Nàìjíríà ìgbà tẹ́mi náà yìí wà ní Nàìjíríà mo máa ń rí ìlú òyìnbó bíi ẹ̀fùn mo máa ń rò wípé àwọn òyìnbó yẹn kò ṣe ilé ayé ìná wà pé ẹ̀fùn ló ń gbé. èmi rò pé wọ́n kì í lọ tọ́ílẹ̀tì ni èmi rò pé wọ́n kì í lọ ilé ìgbọ̀nsẹ̀ nígbà tí mo wá dé lóyìnbó mo ní bá tún sọ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu tó bá bá wọn bathroom bẹ́ẹ̀ wàá bẹ́ bọ́ta ni ó máa bẹ́ bọ́ta ni ìmí ò tẹ ẹ̀wẹ̀ àṣàwà Yorùbá àṣàwà la clean jù àṣàwà lọ́lọ́run dá ní àwọ̀ tó dá tó jẹ́ pé kó tó jáde nílé tó bá ti ṣá kọ̀ǹkọ̀n àti tó bá ti ṣáwọn kọ̀ǹkọ̀n pẹ̀lú ọṣẹ dúdú àwa rọṣẹ dúdú nílùú òyìnbó àwa ń sá fọ́nṣẹ dúdú àṣà àwọn tó ń ṣe cosmetics àṣà wọn wá ń lo àwọn ọṣẹ dúdú àṣẹ wọn ń lo òrí àṣẹ òrí táwọn ń sá fún àṣẹ wọn ń lo òrí wọ́n fi ń ṣiṣẹ́ takuntakun àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. Áfíríkà Nàìjíríà ẹ dìde Yorùbá ẹ̀yin ló kan èmi ẹ̀yin ní ìran mi àdédé máa sọ gbogbo wa tó tó nù yìí láti fi máa fi hàn sí yín ẹ̀yin tí ẹ bá wà Nàìjíríà ká fi yan yín lójú àbí yan yín lójú ìjọba ọ̀pẹ́sọ̀ tó wọ́n ọ̀pẹ́sì wa ta sádànù púpọ̀ ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ ìran mi Yorùbá mo lè fẹ́ sá kúrò ní Nàìjíríà lẹ́nu torí pé ẹ ti rò ó pé kò sí nǹkan rere tó lè tilẹ̀ jáde it is true tí orúkọ yẹn bá ṣì ń jẹ́ Nàìjíríà tó lè ṣì wà sí country kò sí nǹkan rere kankan tó lè jáde bẹ́ẹ̀ ju pé kí oníkálukú kó pín gàrí it is not by fire by thunder how dare you láti máa fi wípé you stand for one Nigeria ní ìgbà tí àwọn Fúlàní wọ́n sọ wípé àwọn gangan ní original Nigeria lájú ẹ̀ sílẹ̀ wẹ́nu lẹ́kún wẹ́nu ọkọ ẹ jẹ́ kí n play video ìlú yìí kí ẹ lè mọ̀ wípé wọ́n rí àwọn other tribe as àtọ̀húnrìn wá wọ́n ti gba Nàìjíríà mọ́ wa lọ́wọ́ pẹ̀lú àwọn àgbààgbà òfò olè alájẹsẹ́nu lẹ́bí tẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ ni àwọn àgbààgbà wa ẹlẹ́dẹ̀ ni wọ́n ẹlẹ́dẹ̀ ló máa ń jàjẹ tán lẹ́ẹ̀kan tó ń jàjẹ ìwé kò ní ìrókò tó máa jẹ lọ́jọ́ míì á jẹ gbogbo ẹ̀tọ́ lẹ́ẹ̀kan kò ní ìrókòjọ́ ọ̀la. pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wọn gbogbo àwọn leaders wa tó dẹ̀ benefit nínú deadly government yìí gbogbo wọn pátápátá náà máa gbẹ́ gbogbo ọ̀nà láti fọwọ́sowọ́pọ̀ láti gbógun ti Yorùbá nation àwa ni wọ́n wá ń rí gẹ́gẹ́ bí ọ̀tá nísìn. àwọn tó jẹ́ wípé ní ìgbà tí wọ́n ṣe lockdown owó tí wọ́n fi ṣe palliative kìíní yẹn ní ìdígbàgbé láyéláyé. bẹ́ẹ̀ni. gbogbo owó tí wọ́n fi ra palliative yẹn kò sówó wọn bẹ̀ kò sówó Nàìjíríà kan Nàìjíríà o. owó yẹn àti ìlú òyìnbó abroad ló ti wá. àwọn ará ìlú òyìnbó tí wọ́n rí yín rí náà mẹyẹ tó ṣu yín wọ́n ń ro ti yín mọ́ tiwọn. wọ́n mú owó tó tó owó nínú àpò owó oníkálukú each country wọ́n fi ránṣẹ́ sí Nigeria government. Nigeria government náà wọ́n tún ṣe ẹ̀ fún ara wọn. wípé ẹ pé àwọn èèyàn wà nínú ilé ẹ fún wọn lóúnjẹ kébi má pa àwọn tó dání kí má jáde ṣùgbọ́n kẹ́ lè mọ̀ how wicked they are how heartless they are they don't care about you you are talking about one Nigeria believing in one Nigeria wàá máa pariwo one Nigeria lẹ́sìn dìbò fún one Nigeria tí ọmọ bóyá òun exist wọn ò lórúkọ ẹ̀ ìjọ tó bá ti dá ọ̀ràn ìjọ yẹn ní Nigeria máa mọ̀ ẹ́ bọ̀ tó o bá ti dá ọ̀ràn wà lẹ́wọ̀n ọmọ yẹ́ ẹ̀ rí wọn ò dẹ̀ fẹ́ mọ̀ yá ẹ̀ o bá àwọn ẹ̀kọ́ bí 100 million ọmọ ìyàwó oní. wọ́n Nàìjíríà ìyàwó Tinubu ló ní burial ceremony ló ní burial ground wọ́n Nàìjíríà tó yẹ pé tó bá tún ṣaláìsí báyìí àwọn lọ́tún ní ibi tó máa sin ẹ́ sí. àníṣe kò ṣiṣẹ́ it is just not working kò dẹ̀ lè ṣiṣẹ́ kò láǹfààní kankan tó fẹ́ ṣe fúnyàn kankan
mo sì ń tẹnumọ́sẹ́ 40 years local government to function. So báwo ló ṣe fà fẹ́ jẹ́ kí Nàìjíríà kó treat ẹ dáadáa. ẹ jẹ́ ká fi mo fẹ́ fi fídíò yìí hàn ẹ̀yin tí ẹ ṣì ń believe wọn Nàìjíríà iná ti jó lórí. In the southeast, in the south, in the north central, and all across Nigeria, you have leaders who are chicken at it. I read a region of Nigeria over the weekend that they formed a security committee. And what is the agenda of the security committee? I thought they would say, oh, we are going to go after bandits, we are going to go after terrorists, we are going to go after invaders, we are going to go after... Do you understand? No, but it's obvious that they are forming their security probably to fight some people who are agitating for freedom within their zone. It doesn't make sense to me. You understand? You are not facing your oppressors. You are facing your own local people, your own citizens, who are demanding as a matter of legitimate right to say, look, we want freedom of association. We want to determine who we want to associate with. That is what I'm saying. A governor came out and said he ordered the army to go and crush some of his own people. So how come the people of Zamfara, the people of Niger, where people are being kidnapped daily, they are not responding in that manner? What is wrong with us in the south? I'm not saying fight government. I am saying fight whosoever makes life difficult for you. I'm not saying go and fight government. But when you now have people who are now saying we have formed our security thing and we're very loyal to the federal government of Nigeria. If the federal government of Nigeria provided security, will you be forming your own security in the first instance? So for me, let me tell you, it has become a big joke. But what I know is that a day will be a day when the monkey will go to the market, and it will be a different story. I have no doubt. History has taught me. Let me tell you, what shall it profit a leader if under his watch everything falls apart? I don't know what any leader would do, so that in the future they will say, yes, you champion the cause of your people. Is that all there is to life? You see? Àsìkò tí ọmọ Yorùbá àtàtà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbí tó ti máa gbọ́ fídíò ilé ká o ní láti lọ mú ìbẹ̀rù kúrò ní ọkàn àyà rẹ kó o lọ mú ọkàn ẹ kó o sún sẹ́yìn torí wípé àsìkò tó ní láti dìde fún fámìlì ẹ fún ẹbí ẹ òun fún ara ẹ fún ọjọ́ ọ̀la ẹ kó ló wà yìí tí o ti fẹ́ tí ara ẹ gbọ́ tí Délé Mọ̀mọ́dù tí wọ́n bá sọ àwọn ọ̀rọ̀ báyìí jáde ẹ fi etí gbọ́ wọ́n ní àbọ̀rọ̀ lọ aṣọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ á di gbìngbì á di gbòǹgbò ó ti sọ ó lóun ò ní kẹ́ ẹ lọ bá lídà yín jà kẹ́ ẹ àtàkì lídà ṣùgbọ́n bèrè ikú tó pa bàbá yín lọ́wọ́ wọn kí ló tún kù tó tún fẹ́ gbọ́ dídé lórí ẹsẹ̀ kó mú ọkàn ẹ lé ẹ kọ́ra yín jọpọ̀ lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ní Lagos state Ekiti state Ondo state Ọ̀ṣun state Ògùn state Kogi Kwara ẹ kọ́ra yín jọpọ̀ àsìkò ìjà ìsìn kọ́lé lè yá àjájá ìsìn iná fi ṣe náà kò sí anybody tó bọ̀ wá jà fún wa àwa fúnra wa la má dìde tá má jà ìwọ tó bá ṣe bẹ̀rù ikú tí ikú bá kúkú pa everybody tó bẹ́tà nínú situation tó wà Nàìjíríà nǹkan tó dẹ̀ bẹ̀rù kó pọ̀ tó wọ́n ṣẹlẹ̀ ní Nàìjíríà ní ìpínlẹ̀ bá kúkú pa ìlú ó bẹ́tà wọ́n kí ikú má bàa pa wá ó jẹ́ dèdè dìde lórí ẹsẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì kankan tó máa káàdì fún ẹ kò sí gọ́ọ̀mẹ̀ntì kankan tó máa wá káàdì fún ẹ kò sí anybody no leaders or elders kò sí ọba kankan because gbogbo wọn náà jẹ́ nínú màdàrú ṣé ẹ̀yin ò rí gbogbo ọba ilẹ̀ Yorùbá bó ṣe ń ṣe yẹsàyẹsà tó kọ́ lọ sábùjá ẹ rí Olúwo tó sọ pé gbogbo Fúlàní tó bá ti lé kó máa bọ̀ lọ́dún òun jẹ́rọ ipò òun ni òun ó ń wá connection pẹ̀lú àwọn kàbá láti lè máa jẹ torí pé Ọọ̀ni kò fi àyè ẹ̀ sílẹ̀ fún tí ẹ bá rí ayé tí gbogbo wọn gbé ayé òṣì ayé ìyà ayé òṣì ayé ẹ̀ pẹ̀lú
fèlè àwa ẹ tún ti fèlè àwọn ọmọ tàbí ẹ tún ti wá fẹ́ fèlè ọwọ́ tuntun láyé àwa ò ní gbà ó ẹ ti kọjọpọ̀ bàbá Koiki ẹ gbọ́n sókè. bẹ́ẹ̀ ni ṣe rí mo sọ pé mo mọ̀ bí abẹ backend team yẹn kó bá wa tètè prepare video pastor Paul Adefarasin sílẹ̀ nítorí pé ṣe rí ó ṣe ń já gbogbo wa jẹ ni ẹ mọ̀ pàwọn nìkan ló ń jájẹ tẹ́lẹ̀ ní last year àṣé ó sì máa já àwọn èèyàn púpọ̀ jẹ nítorí pé ìwòyí last year ta ló lè mọ̀ pé bàbá wa Chief Dele Momodu I respect so much mo ti láǹfààní láti interview wọn mo dẹ̀ ti láǹfààní láti rí wọn ní gbogbo àìmọye ìgbà àmọ́ ṣé àṣàwọn náà lè sọ̀rọ̀ sókè but àwọn á máa sọ̀rọ̀ pẹ̀lú bí ọgbọ́n bí òye ó wá kọ ọlọ́gbọ́n kó mú tiẹ̀ lò nínú ẹ̀ sórí ìwọ tó sì ń sọ pé kò kàn mí ọlọ́run má jẹ́ kí n pàdé fúlàní àwọn ò gbàdúrà kó o pàdé fúlàní bó tó bá tẹ̀ pàdé wọn ǹjẹ́ ìwọ tẹ̀ pìpẹ́ pé nǹkan kan lè ṣe láàrin ìwà tiwọn nítorí pé níta máa rí ọmọ yorùbá ni pé a ti wá ní ọjọ́ yẹn wá pọ̀ rẹpẹtẹ gbà ọjọ́ yẹn ni pé tí fúlàní bá ń bọ̀ báyìí ṣe làwọn èèyàn á máa sá kàbàkàbàkàbà mo rí fídíò kan bàbá yẹn eré tó ń sá ó ń làágùn ni nítorí pé kò prepare mind ẹ̀ pé ó ṣeé ṣe àkímọ̀ ọjọ́ kan lè dé nítorí pé kò fẹ́ gbọ́n tá à ń sa now wàhálà ti wá dé báyìí o wàhálà ó ti sọ̀kalẹ̀ wàhálà yẹn vice president ò lè rí ṣe àṣé president gan lè sá lọ sílùú òyìnbó kó tẹ̀ náà fẹ́ lọ sinmi èmi wá ń bi ọmọ nàìjíríà tó ń pè rẹ̀ ní I love Nigeria I am a Nigerian nítorí pé àwọn ń wo àwọn olórin tèmi ò fẹ́ máa dárúkọ wọn nítorí pé wọ́n ò tí ì dá sí wọ́n ń wo àwọn actors and actress wọ́n ń wo àwọn socialite wọ́n ń wo Instagram wọ́n ń wo tó bá post video tó ń jù dí sẹ́gbẹ́ tó ń jù dí sósì àwọn ń wò yẹn as Nigeria àwa ń wo Nigeria pé ìlú tó ti ní baba problem yẹn kò ń ṣàwàlà dá sílẹ̀ àwọn tó dá sí wa lọ́rùn gan ṣe ló ń wò wá báyìí pé tó bá wù yín ẹ gbára yín sílẹ̀ nítorí pé wọn ò ní bá wa dá sí wọn ò ní bá wa dá sí àwa la máa gbóhùn sókè ohun yẹn a máa mú lọ síbi tá a bá máa sọ̀rọ̀ lórí ti referendum táwọn kan ti ń sọ pé ṣé referendum ń bọ̀ but inter kọ́kọ́ sọ ni pé wàhálà ti dé sálẹ̀ báyìí o nígbà tí the former deputy governor Dr. Obadia tó sọ̀rọ̀ lórí kan náà wọn radio station wọn nínú location 419 tó ní pé òun ti bá wọn tí wọ́n jẹ́ bandit kò ń ṣe nǹkan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta àwọn ti jókòó wọ́n dẹ̀ fi yé òun pé ìkànnú àwọn gómìnà tilẹ̀ nọ́ọ̀tì òun ló wà lẹ́yìn wọn nínú gbogbo ìgbà táwọn sọ pé wọ́n lọ́ọ̀kì wa out tẹbi ń pa wọn yàn àṣẹ nígbà covid yẹn la máa mọ̀ pé ẹlòmíì mọ̀ pé nàìjíríà ò tẹ̀ ṣiṣẹ́ àwa ti mọ̀ tẹ́lẹ̀ bọ̀ covid àwárí ìyá àgbàlagbà tó ń sunkún ebi ń pa mí o àṣegbà yẹn àwọn boko haram àwọn bandit wọ́n fi private jet wọ́n fi ń gbé owó wọ́n fi ń gbé ammunition but ibi tí mò ń lọ kọ́ nìyẹn ó ń ṣàlàyé fún wa pé tó bá yá o wọ́n máa kanlẹ̀kùn wọ́n máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú igbó tí igbó yàn bá wá tẹ́ wọn lọ́rùn tán wọ́n á bẹ̀rẹ̀ sí jáde wá sójú títì tó bá yá o wọ́n á máa gbé àwọn ọba wa tó bá yá o wọ́n á máa wọlé sí wa lára bóyá yẹn ni irú àwọn bàbá wa ṣe Délé Mọ̀mọ́dù náà ṣe ń tètè bá wa dá sí nísìnyí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé àwọn náà ti ń sọ̀rọ̀ sókè nìyẹn nítorí ẹni tó wà nílẹ̀ yìí ó bá imú ó bá ẹnu gbogbo wa ló kàn kò ń sọ̀rọ̀ èèyàn kan mo wà lókè òkun ò sí níbẹ̀ mo wà nísàlẹ̀ ò sí níbẹ̀ ó wà lórí omi ò sí níbẹ̀ ìntàfíyé wa ni pé ìntàfíyé wa ni pé the country is under serious bondage yẹn ó wá kó bá ṣe fẹ́ expand ẹ̀ tó máa di kó máa bẹ́ nítorí pé tó bá bẹ́ la máa lálàáfíà o tó bá bẹ́ àlàáfíà ò lè sí fún kankan nu wa nítorí pé àlàáfíà tó jẹ́ kó wà wọ́n ti dì í mú wọ́n ti só lẹ́sẹ̀ wọ́n ti ṣiṣẹ́ nì sí àwa wá fẹ́ wọnú omi a fẹ́ mú kọ́kọ́rọ́ yẹn jáde and that is why when we say the country cannot function to its fullest nítorí pé 6 years níjọba 419 APC ẹgbẹ́kẹ́gbẹ́ APC tí kò ṣe hospital APC tó rí hospital ṣe APC tó jẹ́ kó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ǹjẹ́ yìí mọ̀ màmá mi pé ní Bódìjà àwọn bàbá kan má ti di abẹrunlẹ̀ báyìí iná tó jó ní Bódìjà
níjẹta nísìn, we are talking about in their billions of naira. Nobody will be held responsible for that now. And the reason for that is the functionality of the state is not to the fullest. Tó bá jẹ́ pé irú ọ̀dọ̀ wa nísìn àti ibi tẹ́yìn ń gbé kó tó ní o fẹ́ dá okòwò sílẹ̀ wàá kọ́kọ́ ṣe insurance. Insurance yẹn wá protect life àbí property. Kódà wọ́n máa ń béèrè pé ṣé third party ló fẹ́ àbí the first major one tó ń pè ní comprehensive. But now àwọn bàbá yẹn nísìn ṣe mọ̀ pé gbogbo ọjà tójú yẹn nísìn ìyẹn kọ́kàn béèrè lọ́wọ́ mọ́ ibo lówó ti máa wọlé, ibo ló ti fẹ́ tọ́jú ìyàwó, ibo ló ti fẹ́ tọ́jú ọmọ. Nínú ẹ̀ ni Fúlàní náà ń ṣe tiẹ̀. So our question now is àwọn wo gan ló ń dúró pé ẹ jẹ́ kí wàhálà yìí kó túbọ̀ dé ká tó dá sí. Ẹ má wò wá níran, gbogbo tá à ń sọ yìí ẹ má fi dá wa nìkan, ẹ jẹ́ ká máa sọ fún gbogbo agboolé kọ̀ọ̀kan kó jẹ́ kó máa lọ lu kéré o tẹ bá ń dúró de àwọn ọba ò máa ráyè tiwa. Àwọn ọba ń jùdí, tó bá rí ọba mi wàá máa béèrè pé ṣé ọba náà lélẹ̀ ṣá, ṣé kábíyèsí lélẹ̀, tó bá rí baálẹ̀ wàá máa béèrè pé ṣé baálẹ̀ lélẹ̀. All these are not the reason why we are saying that ká disrespect wọn, but ọba tó bá nídìí ká disrespect a máa fi kàn lọ́kàn, a máa nà níkò pé ọba ẹ̀yin àwa ni ọmọ yín nísàlẹ̀, ìyà ń jẹ wá. Ẹ jẹ́ ń padà nítorí pé ẹ mention nǹkankan lẹ́ẹ̀kan, àwọn kan tí wọ́n ní làákàyè wọ́n sì ń wo àwọn kan as elders. A ní àwọn àgbàlagbà tó ní ọgbọ́n tó ní iye tó wà nílẹ̀ káàárọ̀ òjire tó wà lókè òkun, kò ń ṣàwọn ẹgbẹ́kẹ́gbẹ́ elders tó ti kóra wọn jọ tó lọ́ọ̀kì potential tiwọn tó ń ṣe tiwa. Ẹgbọ́n kan táwọn ará bíi sọ, ẹ mọ̀ pé mo sì ń sọ̀rọ̀ lórí local government. Wọ́n wá sọ pé nígbà táwọn wá wo gbogbo ẹ̀ lọ́wọ́ bọ̀, àwọn tí wọ́n lọ bá bàbá wa Ọbásanjọ́ nígbà tí wọ́n lọ present pé òun ni kó jẹ leader wọn, ó wá fi ń yé wa nísìn pé now wọ́n wá ń bẹ bàbá wa pé kó sì wo kó bá wa dá sọ̀rọ̀ 1999 constitution. Ṣẹ́dẹ̀ mọ̀ pé 1999 constitution yẹn ó wà lára nǹkan tí bàbá wa Professor Banji Akintoye ọ̀jọ̀gbọ́n tó ti rí pé constitution yóò lè ṣiṣẹ́. The constitution is one of the reasons why kò tẹ̀ ń ṣe yẹn nìkan la ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà, nítorí pé táwọn kan bá ń gbọ́ constitution wọ́n máa ní Kóìkì Yèyé Dára, ṣé torí constitution la ṣe fẹ́ kúrò nínú Nàìjíríà ni? Kò ń ṣe yẹn. Bó tó bá tẹ̀ jẹ́ pé country yẹn ṣiṣẹ́, constitution yẹn á fún wa láǹfààní, á fún wa láyè láti fi engage. Now àwọn wa lọ ń bá bàbá wa Ọbásanjọ́, mo fẹ́ ka ibẹ̀ yẹn ni mo wá ibẹ̀ yẹn, ó wá lọ ń bá òun lélẹ́yìí ẹ ní bínú, èmi lè ka lóyìnbó bí ẹ̀yin lè bá mi túmọ̀ ẹ̀ lédè tiwa. Wọ́n ní earlier Ambali had initiated Ọbásanjọ́ on a recent happenings, gbogbo tó ń ṣẹlẹ̀ ní gbogbo àyíká wa ní local government tó fi di pé ní Mushin local government tó bá débẹ̀ báyìí nísìn àwọn tó ń pera wọn ní agbèrò tó ń gbowó títì, tó bá jẹ́ pé local government ṣiṣẹ́ ni inú ọ́fíìsì ló máa wà, ló máa fi monitor kámẹ́rà. Kódà lọ́dọ̀ tiwa tó bá ti rí àwọn smart car tó gbé kámẹ́rà sórí báyìí, eré burúkú ló máa sá, nítorí pé tó bá ti capture ẹ̀ báyìí 60 pounds ló máa san. Kò báyàn kankan jà, kò báyàn kankan sọ anything. Mo ń gbọ́ yín. Bàbá Kóìkì mo fẹ́ sáré bí